onílé mo bodè kí n tó wọlé, àgọ́ àlà mo bodè oṣù, gẹ́gẹ́ bí ajá òṣùpá ti ṣe forí balẹ̀ fọlọ́run ọba. Mo ṣe bá ọkùnrin, mo ṣe bá obìnrin, mo ṣe bá onílé, mo ṣe bá àlejò. Egungun tí ò bá rẹ́ni júbà kò mọ́ ròde, bàákà tí ò bá rẹ́ni júbà kò mọ́ rí ìgbàlẹ̀. Èmi ni Ifásòótọ́ Ifáwùnmí. Mo jẹ́ founder olùfilọ́lẹ̀ Olooto TV, eléyìí tó wà lórí YouTube. Mo kàn fẹ́ gbìyànjú, mo fẹ́ rọ̀ yín, mo fẹ́ bẹ̀bẹ̀ bí ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe sórí TV yìí lórí YouTube. Wọ́n ní tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kúgbólú. Tá bá fi wá sọ ọmọbìnrin ní kúgbólú, a jẹ́ pé ikú ti mú olúlé wọn lọ nìyẹn. Tí a bá wo ibi tí Yorùbá, yálà ẹ̀sìn Yorùbá, àṣà Yorùbá, ìṣe Yorùbá, tó bẹ́ẹ̀ látòrí ìjẹun wa, ìwọṣọ wa, ìhùwàsí wa, ìṣe wa, tá bá wo ibi tó ń lọ láyé òde òní, a rí wípé ó ti ń lọ díẹ̀díẹ̀ sóko parun, tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. Kí irú nǹkan yìí wá má bàa ṣe wá ṣẹlẹ̀ ni a ṣe wá ronú tá a fi gbé Olooto TV kalẹ̀. Ṣé mọ̀ wípé àwọn èèyàn nígbàgbọ́ nú pé ní tí wọ́n bá fojú wọn rí àti tí wọ́n bá fi tí wọn gbọ́, ìmọ̀ tètè yé ju nǹkan tá a bá kàn kà lásán lọ. Èyí ló mú àwò pé òkè, kí ni ọgbọ́n tá a lè dá tí yóò fún àwọn ọ̀dọ́ ìsìn yìí àtàwọn àgbàlagbà náà àtàwọn tí tún bọ̀ lẹ́yìn wa ọ̀la láǹfààní àti lè rí bí àṣebáyé láṣẹ yìí, àṣebáyé láṣẹ yìí, àṣebáyé láṣẹ yìí. Fún ọmọ mi láti lè sọ ẹ káàárọ̀ lásán, ẹ káàsán àbí ẹ káalẹ́, ó nira ju kan mí lọ. Fún ọmọ mi láti lè fọwọ́ jẹ àwọn ọ̀wẹ́ wa, yálà látòrí àmàlà, iyán, ẹ̀bà, ogun ni, tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. Wọ́n ní odò tó bá gbàgbé orísun rẹ̀ yóò gbẹ. Kí orísun ti wá kó má bàa tiẹ̀ ṣe á dàbí pé orísun owó tiẹ̀ gbẹ, bí páànù tiẹ̀ wá gbẹ, ló jẹ́ ká wà gbìyànjú tá a fi gbé Olooto TV kalẹ̀. Olooto TV lórí ìkànnì YouTube, a máa ṣe eré sinimá aládùn fún wa. Bàbá tí ń jẹ́ ìgbádùn sinimá yìí láti mọ rí ẹ̀kọ́ kan sí ẹ̀kọ́ kejì kọ́. Bẹ̀rẹ̀ látòrí ìwọṣọ wa, ìsọ̀rọ̀ sí wa, ìṣe wa, àṣà wa, ìṣe wa, gbogbo pátápátá láò máa ṣe. Bó ti ẹ̀ jẹ́ wípé ní Olooto TV, bí ìtàn mi bá lọ wípé ká ṣe ní ọ̀nà ìgbàlódé, eléyìí tá à ń pè ní modern, a ó ṣe. Ṣùgbọ́n bẹ́ẹ̀ báwo náà tó bá jẹ́ modern síbẹ̀síbẹ̀ náà, ẹ ó rí wípé àṣà ìṣe Yorùbá náà la fẹ́ fi padà pọ́nlé lẹ́yìn ọ̀rẹ́ yìí. Èyí tó bá wà náà tá a bá wá ṣe wípé ẹja ṣe ní abínibí wa tó jẹ́ culture, ẹ̀rí pé tá a fẹ́ sọ bẹ́ẹ̀ náà ni wípé àṣà ìṣe Yorùbá ni. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wá dàbí ní pé kò yí àwọn èèyàn nítorí pé àwọn aláyìndá èdè, àwọn translator ní tí kì í ṣe títí wa, wọ́n ti sọ, wọ́n ti ta mọ́ wa lọ́rùn. Ó wá dàbí ní bí ó ṣòro fún wa láti dàbí ní pé ká ṣe àtúpalẹ̀ rẹ̀, ká ṣe àfọ̀mọ́ rẹ̀. Olooto TV, gbogbo ohun tó Olooto TV fẹ́ máa ṣe yìí. Tá a bá wo bóyá bí ọ̀sẹ̀ tó lọ, ọjọ́ mẹ́jọ sẹ́yìn, Olooto TV a ṣe ìgbéjáde sinimá kan tá à ń pè ní Ògúndábèdé. Gbogbo ibikíbi táwọn yẹn bá ti gbọ́ ọ̀rọ̀ pa Ògúndábèdé, olè ni wọ́n máa sọ. Lára ipa wa Olooto TV gbìyànjú àti dàbẹ́ ní wípé ká jẹ́ káwọn èèyàn mọ̀ pé Ògúndábèdé kì í ṣe olè. A sì gbé sinimá yìí jáde, ó wà lórí channel wa, ẹ rí níbẹ̀. Àwọn nǹkan míì náà tún pọ̀ tó jẹ́ wípé a ó máa ṣe. Ṣùgbọ́n wọ́n ní tí bá a ṣe ò bá ṣe, kí ni bá a là fẹ́ lá? Tí ò bá ṣe ẹ̀yin kò lè ṣe àwa. Gẹ́gẹ́ bá a ti mọ̀ pé tí ò bá ṣe iṣu kò sí ní tá a fẹ́ pè níyàn. Kí bàbá kó bá a pe ìyá, kí ìyá kó pe ọkọ, kọ́kọ́ pe ìyàwó, kẹ́gbọ́n pe àbúrò, kí àbúrò pe ẹ̀gbọ́n, kí ará ilé ó pe ará oko, kára oko pe ará ilé. Ẹ dákun ẹ gbìyànjú, ẹ bá a subscribe sí Olooto TV kí gbogbo lè jọ máa jẹ gbádùn àwọn sinimá tó bá ìlànà mu, òde òní mu, tó sọ̀rọ̀ nípa orísun wa.
láti ẹ̀yin ará wa Nàìjíríà, Brazil, Cuba, Trinidad and Tobago, Miami, Florida, California, Atlanta, Georgia, Spain, Madrid, àti gbogbo oríṣiríṣi continent ní France, Côte d'Ivoire, Ivory Coast, Ghana, Dubai àti ibikíbi tá àti ẹ̀tún lè sọ. Ẹ bá subscribe sí Olooto TV. Mo dẹ̀ fi ń dá yín lójú pé gbogbo nǹkan tẹ́ máa wò bíbẹ̀ ní dá yín lẹ́bi. Data tẹ́ máa fi wo sinimá wa Elédùmarè ò ní fowó rẹ̀ wọ́n yín. Ojú lọ bá ara, ojú là fi wo nǹkan, ojú yóò ní fọ́. Etí tẹ́ fi máa gbọ́ etí yóò ní di. Lágbára Ọlọ́run á bá mi wà pẹ̀lú yín. Ẹ bá subscribe sí Olooto TV. Ire o.